mo ní kó dọ̀bálẹ̀, mo mú pankẹ́rẹ́ tó dáa, mo ti ẹ̀kọ́ nàná, mo kọ́ nà pankẹ́rẹ́ gbà sóko rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. Bàbá àṣírí ìràwọ̀ ti fọ̀rọ̀ ránṣẹ́ sí pásítọ̀ Àgbàlá Gabriel pé kò lẹ́tọ̀ọ́ láti máa na Muyideen lẹ́gba. Alàgbà yìí béèrè pé báwo lọmọ 30 years ṣe máa lu ọmọ 39 years tó ń lọ sí 40. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, eléyìí lágbára ó lẹ́tìkẹ́. Bàbá àṣírí ìràwọ̀ yìí sọ àwọn ọ̀rọ̀ tó lágbára nípa bọ́rọ̀ yìí ṣe jẹ́. Ṣé ẹ rántí pé nínú fọ́nrán kan náà ni Àgbàlá Gabriel ti ṣàlàyé pé kó tó di pé Muyideen sá lọ òun bá wí, òun pọ́nìṣì ẹ̀, òun dá a dọ̀bálẹ̀, lòun bá fún un lẹ́gba. Òun ló jẹ́ kí bàbá àṣírí ìràwọ̀ yìí jáde pé báwo ló ṣe máa rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o, àti pé àìlówó lọ́wọ́ kò máa pani lórúkọ dà. Kí ni alàgbà yìí sọ nípa Muyideen àti ilé tí wọ́n kọ́ fún Muyideen, tí Àgbàlá Gabriel kọ́ fún Muyideen àti àwọn tó kù tí wọ́n ní wọ́n ràn lọ́wọ́ tí wọ́n kọ́lé fún wọn níbẹ̀? Kí ni alàgbà yìí sọ nípa orí ilẹ̀ tí wọ́n kọ́lé sí? Ṣé gbogbo àwọn tí wọ́n kọ́lé fún náà ni wọ́n nílé tí wọ́n kọ́ fún wọn? Ilẹ̀ ńkọ́, báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe yẹ kí Àgbàlá Gabriel ṣe àwọn owó tí àwọn èèyàn ń dá sí lọ́wọ́ láti ran àwọn èèyàn lọ́wọ́? Gbogbo ọ̀rọ̀ yìí náà ni alàgbà yìí sọ bàbá àṣírí ìràwọ̀. Ṣùgbọ́n ìbéèrè kí ló dé tí Àgbàlá Gabriel fi ń na Muyideen lẹ́gba tó jẹ́ pé Muyideen 39 years ni? Ó jẹ́ ohun tó mọ̀mú láyà bàbá yìí tí wọ́n fi ń béèrè mẹ́sàn-án mẹ́wàá. Ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu bàbá àṣírí ìràwọ̀. Welcome to crossblog X TV. Remember to like, share and follow us. Ohun tó burú jáì, ohun tí kò dára láti gbọ́ sí etí, òun ni kí ọmọ 30 years kó máa na ọmọ 39 years tí wọ́n dẹ̀ jọ mọ̀ páwọn méjèèjì tọ́jọ́ mọ̀ páwọn méjèèjì they are both man. ọjọ́ yẹn mo ní kó dọ̀bálẹ̀, mo mú pankẹ́rẹ́ tó dáa, mo ti ẹ̀kọ́ nàná, mo kọ́ nà pankẹ́rẹ́ gbà sóko rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. ṣé rí ká bá ń sọ àwọn ọ̀rọ̀ nígbà míì máa ń wọ ẹlòmíì bí o fẹ́ ṣe live video yìí o, bọ́ mo kọ̀ọ̀kan ra kọ ọ̀rọ̀ kékeré kan síta, àwọn kan ti bọ́ sábẹ́ ẹbẹ̀, ẹlòmíì ti bẹ̀rẹ̀ sí sọ pé have you investigate go àpòpadà lọ wo fídíò tí Àgbàlá Gabriel tó ṣe láàárọ̀ yìí. kì í ṣe pé èèyàn ló pè mí o, ọ̀rọ̀ tó jáde lẹ́nu Àgbàlá Gabriel gẹ́gẹ́ fún ara ẹ̀ ni mo sọ nípa ẹ̀. Bàbá yìí lára débi pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu Àgbàlá Gabriel fún ara ẹ̀ gẹ́gẹ́ tí mo sọ. Báyìí ó ní ní ọjọ́ tí ọ̀rọ̀ rẹ o ẹ̀yìn èèyàn ó lágbára kan. Muyideen ó ṣe òun wá sọ fún Muyideen pé kí Muyideen kó kúnlẹ̀, òun wá ní kó lọ mú pánkẹ́rẹ́ wá, òun wá na Muyideen. Ẹ lọ gbọ́n táwọn èèyàn ń kọ sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn, sórí ẹ lọ gbọ́n tí àwọn èèyàn tí wọ́n ń kọ sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn. ṣe rí àwọn kankan wà nílé ayé, àwa èèyàn a máa ń believe lórí social media nìkan. àwa èèyàn the way tá a fi máa operate is very different. ṣe rí àwọn kankan wà tó jẹ́ wípé nílé ayé tá a wà nínú ẹ̀ yìí ó ní bá a ṣe gbọ́dọ̀ ṣe wọ́n. Àgbàlá Gabriel kì í ṣe bó ṣe ṣe foundation ló ṣe foundation yẹn. ṣe rí àwọn èèyàn táwọn èèyàn bá ti like èèyàn kó ní tòun yẹn gan máa ṣe nǹkan tó dáa, they will not correct the person. ṣùgbọ́n nígbà tó bá wá yá kò sóhun méjì mẹ́ta o, tó bá wá yá tẹ́niyẹn bá wá ṣe gbogbo ẹ̀, tó bá wá bà gbogbo ẹ̀ jẹ́ pátápátá, ẹ wá máa sọ pé àwọn òjíṣẹ́ Ọlọ́run fake ni wọ́n, gbogbo òjíṣẹ́ Ọlọ́run àwọn ti lose trust nínú Àgbàlá Gabriel. Nígbà tó ń ṣe mistake kí ló tẹ̀ ṣe correct ẹ̀. àwọn kankan wà
tó jẹ́ pé tí n bá là á sílẹ̀ ẹ rí wípé the way tí Àgbàlá Gabriel tó fi handle foundation kì í ṣe bó ṣe handle foundation nìyẹn. But question tèmi fẹ́ béèrè, Àgbàlá Gabriel ò ní ẹ̀tọ́ láti mú ẹgbà láti máa nà Muyideen. Muyideen jù ẹ lọ lọ́jọ́ orí, orí ọ̀fẹ́ àti àánú òun lórí gbà. Nípa ọjọ́ orí Muyideen jù ẹ lọ, kò wá sí ẹ̀ṣẹ̀ tí Muyideen lè ṣẹ̀, ó lè gbé kó bá wí. Èmi náà lánàá nígbà tí mò ń bọ̀, àwọn ọmọ tó jẹ́ ọmọ abẹ́ mi tó ti jẹ́ pé ọmọ kékeré ni wọ́n, mo pè wọ́n, I begin to counsel them, I begin to show them many things. Mo be left ma ṣàlàyé ṣé ẹnu tí wá kéré jù láti fi báyọ̀ wí t'Àgbàlá Gabriel tó dẹ̀ mú ẹgbà tó nà Muyideen. Jẹ́rí àwọn ọ̀rọ̀ tí ọkùnrin yẹn sọ nínú fídíò yẹn, ọgbọ́n orí tó wà lórí Muyideen ó ju t'Àgbàlá Gabriel lọ. O lè máa treat èèyàn kó má máa treat ẹ bí ẹrú. Ọlọ́run lè lò ẹ́ fún èèyàn láti sọ èèyàn di ọkùnrin, kò wá sọ pé kó sọ di ẹrú. Ẹrú gan a ò lè mẹ́gbàá káànú ẹrú. A lè mú ẹgbàá káànú ẹrú. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger wọ́n ti bọ́ta, ẹlòmíì ti sọ́pọ́tì Àgbàlá Gabriel. Ẹ bá bẹ̀rẹ̀ tó bá jẹ́ ọmọ tí ni Muyideen, ṣé ẹ lè gba nǹkan tí Àgbàlá Gabriel tó ṣe fún Muyideen yẹn? Ṣé ẹ lè gbà k'Àgbàlá Gabriel kó ṣe fọmọ yín? Listen, because you don't have money, it doesn't mean you have lost your sense. Pé èèyàn lówó lọ́wọ́ kò mí pé ayé èèyàn ti bàjẹ́. Ẹ má bínú, I'm not a blogger, èmi ò kì í ṣe blogger, but ajìjàgbara lèmi. Kí n rí nǹkan tí wọ́n ṣe fún àwọn èèyàn pé kò dáa kémi sì sọ̀rọ̀. Àní nǹkan t'Àgbàlá Gabriel ṣe fún Muyideen mo ní kò dáa. Ó sọ nínú fídíò ẹ̀ láàárọ̀, kì í ṣe pé èèyàn ló pé èmi tó sọ fún èmi, ò ní time fún gbogbo yẹn. Kódà mi kì í wo fídíò wọn, bọ́ mo kàn ń wo fídíò yẹn, mo kàn gbọ́ Muyideen ààrẹ òyà olóògbògbò burúkú bọ́ síbí ó jẹ́ gbẹ́rù ẹ̀kọ́. They don't do things like that. A man of God don't talk like that. Anyway, man of God ó pọ̀. Nàìjíríà ọjọ́ tó rí wa máa pé ní ò tí ì mọ̀. Bí yóò kọ́ bá ti lè bọ́ta tó twist brain wa báyìí, tó twist brain wa báyìí, àádọ́gbòrì wa sọ́nà. Ó dìbò tó bá lárí wa má pàtà mẹ́ ká tó gbórí wa padà. Why tí Àgbàlá Gabriel fi máa nà Muyideen? I want him to come out and defend it pé kò rí bẹ́ẹ̀, pé òun ò sọ bẹ́ẹ̀. Màá wá lọ thank God pé fídíò tó gbé jáde láàárọ̀ ìfún ara ẹni, kì í ṣe àwọn blogger ló gbé fídíò ẹ̀ jáde. Kì í ṣe àwọn blogger ló gbé fídíò ẹ̀ jáde. Ẹ̀yin yẹn ẹ share fídíò mo fẹ́ kó kọ Àgbàlá Gabriel. Ó ní láti jẹ́ ká mọ̀ reason why. Ṣé mo pé nígbà tí ọ̀rọ̀ Ẹ̀gbin Ọ̀run bọ́ta, mo ṣe bọ́ta tí mo sọ̀rọ̀ ẹ náà nìyẹn. Àfìgbà tí wọ́n padà ṣe nǹkan tí mo ní kí wọ́n ṣe. Ẹ lè má máa treat èèyàn kẹwàá believe pé kó nítọ̀hún yẹn kò ní máa wúra rẹ̀ bẹ́ẹ̀. Muyideen gbọ́n ọgbọ́n orí ẹ̀ pọ̀, ó ní wípé ìṣe l'Àgbàlá Gabriel ṣe ló mú òun bí ẹrú. Listen, gbogbo àwọn tó kọ́lé fún ní ọ̀dọ̀ ẹ̀ wọ́n ló ní gbogbo ilé ẹ̀ náà. Àbáwọn ọmọọgbẹ́ tó nílẹ̀ ló nílé. Ìwọ ló fi owó ara ẹ ra ilẹ̀ yẹn. Ìwọ ló fi owó ara ẹ ra gbogbo ilẹ̀ yẹn, ó wá ń gé fún wọn díẹ̀. Àbórí Àgbàlá Gabriel phase 1, Àgbàlá Gabriel phase 2, Àgbàlá Gabriel phase 3. Bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ràn yàn lọ́wọ́. Wàá béèrè lọ́wọ́ ẹ̀ níbo ló fẹ́ kọ́lé sí. Ìwọ kọ́ ló dá owó yẹn.
àwọn èèyàn ló gádà owó yẹn jọ tí wọ́n dá. Níbo ló fẹ́ kọ́ ilé sí? Ibi tó bá lóun fẹ́ sí wàá dẹ̀ kọ́ síbẹ̀ fún. O ti ṣe ohun tọ́lọ́run ní kò ṣe fún. Ṣùgbọ́n ọgbọ́n amúnisìn ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára òun ló wà lórí Àgbàlá Gabriel bàbá yìí tó lè lára ṣe débi pé pé inú ilẹ̀ náà ló kọ́ wọn ilé lè fún gbogbo wọn. ṣaláì má I sọ̀rọ̀ can talk to nípa you ẹ̀ in báyìí. age. Èmi àti àkínṣe age ọ̀rọ̀ mate. rẹ o ẹ̀yẹ èèyàn ó lágbára gan. So definitely bó jẹ́ mi náà lè mẹ́gbàá kó ní o fẹ́ nù mí máa fi ẹ̀ṣẹ́ máa fi punch orí ẹ̀. We have to be very much careful. That is not how to do things. Báwo ni Àgbàlá Gabriel ṣe máa na Muyideen? I want to treat that case very well. You have to come out and tell me. If not, oh my God, I will give him hot. I will give him hot video. Under Ben suffering. Under 24 hours, you have to come out and tell me. Tell everybody. Àgbàlá Gabriel ó nídìí n tó ṣe Muyideen jẹ́wọ́ nìyẹn. Ohun tó akẹ́wò ẹ̀wọ̀n mi dẹ̀ ní bóyá orí òpè bóyá ọ̀fà wà lára ọ̀fà wo ló wà lára ẹ̀. Poverty náà ọ̀fà ni. Ẹ̀wọ̀n tó bá sọ lọ́yọ̀ ọ̀fà ni. Tó bá fẹ́ ràn lọ́ kó ràn lọ́, bó bá fẹ́ káńsẹ̀ yàn kó káńsẹ̀ yàn. Ó wá mú ẹgbàá, ó dá Muyideen kalẹ̀, ó mú ẹgbàá, ó ná Muyideen. You have did a wrong. And you call yourself a man of God. It doesn't work like that. Oh, ṣe tíṣà. Kódà ọmọ yunifásitì wọn kì í mẹ́gbàá kọfí nù. Wọn kì í ná ọmọ yunifásitì tí wọ́n kọ́. Ibi tí wọ́n ti ń lo ẹgbàá ní Áfíríkà níbí báyìí ni ọ̀sán pa àwọn ìlú èmi o. Primary school, secondary school, àwọn primary school èmi gan. Kò yí tíṣà tó lè mẹ́gbàá kó tó lè nà mọ́. I own a school, so I know what I'm talking about. Àgbàlá Gabriel, you need to stop all this. There's a trick of it. You have systematic trick of scamming. You have to stop it. Then you must remember, you hide under a Christendom. Má ṣe nǹkan tí wọ́n máa padà fi kó bá gbogbo Christianity pátápátá torí pé àwa èèyàn ìgbà téèyàn kan bá bọ́ta tó bá ṣe nǹkan ẹ̀ ní mọ̀ pé ẹni yẹn gangan ṣùgbọ́n nígbà tó bá ti wá ṣe tó jí tó ṣàṣe tó ṣe tó dà ẹ̀ wá dá gbogbo ẹ̀ wá dá lórí gbogbo Christianity. That is the reason why I'm coming out. Òun ẹgbàá Àgbàlá Gabriel òun ẹgbàá Àgbàlá Gabriel òun ẹgbàá ọmọ Muyideen. Ṣé ẹgbẹ́ ẹ ni? Ṣebí ìṣẹ́ ló gbé wá sábẹ́ ẹ̀. Ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára ó ká bàbá yìí lára débi pé wọn lè ṣaláì má sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí. Àwọn owó tó ń dá tó ń ná fáwọn èèyàn ṣé wò ló nílẹ̀ ni? ẹ̀yẹ èèyàn ó lágbára gan. Ṣebí last time tó lọ sí ìlú òyìnbó ìwọ kọ́ sọ pé o lè wà ní òtútù kó máa kó olówó bẹ́ẹ̀ sí Nàìjíríà. What you do o ṣe ojú òjíṣẹ́ Ọlọ́run kò yẹ kó ṣerú ẹ̀. Wá ní òun reason why tí Muyideen fi sá kúrò lé. You maltreat Muyideen. That is the reason why Muyideen Muyideen wá wò pé at least ilé tó kọ́ fóun ṣebí wọ́n ló nílẹ̀. Ìwọ náà ló nílé. Ọpọlọ wà lórí Muyideen ọgbọ́n. Ìwọ ló nílẹ̀, ìwọ náà ló nílé. Ìyàwó náà ìwọ náà ló ní. So ṣé because of that ló wá dá òkú rẹ̀? Ẹgbàá tó ná Muyideen lọ́jọ́ yẹn ẹgbàá yẹn gangan ló wà lórí sẹ́ǹsì pọ̀pọ̀ ẹ̀ tó fi ń rí wípé o kì í ṣolùrànlọ́wọ́ fún o. Ìwọ ò ṣe mẹ́gbẹ́ dání lójú àkọ́kọ́ tẹ́ pàdé kó o wò bóyá o máa tẹ̀lé ẹ̀. Ó ṣe máa ń jẹ́ wípé ọ̀rọ̀ tútù tẹ̀yìn èèyàn bá fi pàdé èèyàn bí èèyàn bá ti wá súnmọ́ yín tán
ẹ da ọ̀rọ̀ tútù yẹn nù, ẹ wá máa da ọ̀rọ̀ gbígbóná lù yẹn. Because you met Muyideen in that situation, he has not make a Muyideen to be a slave under you. Talk less of you carrying a cane and beat elderly person. Beating elderly person. Oh, you did a bad thing. Agbala Gabriel, you have to call Muyideen and apologize. Ẹ̀gbọ́n ẹ̀ ní ṣó lè mẹ́gbàá kó ná ẹ̀gbọ́n ẹ̀. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára kí alàgbà kó máa fúnyàn lẹ́gba ṣe é rántí ọ̀rọ̀ Reverend King lọ́jọ́ sí ṣé kò ti fẹ́ máa jọ irú ọ̀rọ̀ Reverend King báyìí? Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí o tí bàbá àṣírí ìràwọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, nípa bí Àgbàlá Gabriel ṣe ní òun na Muyideen náà kúkú jáde ó sọ tẹnu ẹ̀ pé ó ti sú òun, pé lúlù lénìí lúlù lọ́la ó ti sú òun. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ìbá àti ẹ̀wá jẹ́ pé Àgbàlá Gabriel ló ṣe lóore lọ́pọ̀lọpọ̀. báwo ló ṣe yẹ kó rí? ṣé Àgbàlá Gabriel lẹ́tọ̀ọ́ láti máa fún Muyideen lẹ́gba kó máa da dùbúlẹ̀, kó máa da dọ̀bálẹ̀ láti ṣá lẹ́gba? ẹ̀yin èèyàn, báwo ló ṣe rí lọ́dọ̀ yín? ṣe rò pé lẹ́tọ̀ọ́? ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.